ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ Owutu FM Ìkòròdú náà kalẹ̀ sí bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn ìṣílẹ̀ lẹ fẹ́ ṣe ìpolówó ọjà lẹ fẹ́ ṣe ìyàwó lẹ fẹ́ ṣe ẹ máa lọ sí Owutu àwọn náà ṣe bẹ̀bẹ̀ ẹ lọ gbẹ́nu sí máìkì lọ́dọ̀ àwọn Owutu ṣe bẹ̀bẹ̀ Ìgbólóhùn ni wọ́n wà nílùú Ìkòròdú ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn bá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn wọ́n pẹ́ fẹ́ polówó ọjà ní ẹ fẹ́ tajà ní ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní lóríṣiríṣi ní ìṣílẹ̀ ní ilẹ̀ lẹ́fẹ́ tà ní kódà tó bá rẹ̀ yín jẹ ẹ máa bọ̀ Owutu FM kẹ́ wá gbẹnu sí máa thank you very much Owutu ni o. Salam. Ọmọ olóògbé àbàjá lọ́rùn. Àbítẹ̀síwá lọ́wọ́ ní báyìí o. Salamu alaikum. Ẹ̀pẹ̀lẹ́kọ̀rin. Ọmọ ṣàbójì fún wọn. Bàbá o, ẹ mọ̀ kúrò ní. Ẹ ti sunkún gan-an. Ẹlẹ́ akọ́rẹ̀ láti Ìbàdàn. Àwọn èèyàn ajímọ̀ bí ìlú. Ẹ ṣe gan. Ẹ ṣeun. Bísí ìlà ìgbà wọlé lọ, ọtí mélòó yìí lé. Ẹ ṣeun. Waalaikum salam tullah. Waalaikum salam tullah. Ọ̀la ni mo ṣe máa fẹ́ lọ lẹ́nu fẹ́ dítẹ́ẹ̀sì wọ́n ìpè nígbà iṣẹ́ mọ̀ ọ̀rọ̀ kú la pè bàbá ló lè jẹ́ sí mi ní bàbá rẹ̀ èmi náà ni àkọ́kọ́ kókó fẹ́ bímọ láyè mi ló kọ́kọ́ bí so òun náà lọ́mọ mi ṣé ń dùbọ̀ nígbà mo dé mi. Kò lákọ̀bí mi. Kò lákọ̀bí mi àwọn ọmọ mi kò lákọ̀bí mi. ẹ ṣe jà bí ṣe lé àbúkọ tí sì yọ ti ń gbẹ kó sí ọ ti ń gbẹ́lẹ̀ bàbá mi ọ ti gbẹ́lẹ̀ bàbá mi bàbá tó bí mi lọ ẹ̀kú dúpẹ́ fọlọ́ pé púpọ̀ náà àwọn òbí àdúrà tó máa gbà ní pé kọ́mọ sí àwọn definitely àdúrà bàbá mi ló gbà lé àwọn àbúrò mi ló àfẹ́ sí wọn lé ẹ̀kọ́ kọ́kọ́ bá mi ṣàdúrà fún tó wọ́n try fún wa lọ bàbá tẹ̀ wọ́n try fún wa lọ bàbá tó ju bàbá lọ kọ́lọ̀ bá mi tẹ sáfẹ́fẹ́ rí Kí lẹ máa pàdánù nǹkan fún bàbá yín? Kí lẹ máa pàdánù? Àwọn ẹ̀kọ́ kan àti ìmọ̀ akọ́ lára bàbá o àfáà ńlá ni bàbá mi o àfáà ńlá gidi gan pé tí n bá fẹ́ gbà nǹkan lọ́wọ́ bá wọn kọ́ nǹkan mọ́mọ́ dúdú wọn kọ́ ju ìbéèrè kan sí wọn ìbéèrè tó ní kéwu wọn wá kéwu lọ rẹpẹtẹ wọn bẹ̀ sí ẹ̀mú tó gbogbo wọn bẹ̀ sí yẹ̀sí yẹ̀sí mo ráwọn ẹ̀kọ́ tó kú ní òkè púpọ̀ mo ráwọn ẹ̀kọ́ tó pọ̀ lọ́dọ̀ bàbá mi lọ fi ń ṣèwà mo dẹ̀ ń lòdì nílé tó dẹ̀ ń jẹ fún bí bàbá mi tí bàbá mi sáfẹ́fẹ́ ìwà tó àgọ́ yín sọ. Ìwájú tán kojú sọ́nà jòdà ìdáfi sílẹ̀ kò ní bàjẹ́ ẹ̀yin náà lẹ́yìn. Ẹ bá dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi Muhammadu Lawal Sani.
Àyà ni wọ́n máa ké. Pẹ̀lú túmọ̀. Ọlọ́run wọlé ara kíkọ́ kan. Yóò tẹnu wọn jáde láyé. Ọlọ́run máa fi ṣàlékún àforíjì fún wọn. Máa fi ṣàlékún ìkẹ́ fún wọn. Àwọn afáwa tún láti tó mílíkù èké. Ọlọ́run kó wọlé ayé ara fi ti mẹ́fẹ̀. Àtẹnu tí ó wù àtẹnu tí ó gbọ́. Ọlọ́run máa fi ṣàlékún àforíjì fún wọn. الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو جهروا إنه عليم بذات الصدور. Kindly subscribe to our YouTube channel, Otu FM Lagos. Bye.